àwọn tí ẹ̀ ń ṣe ìjọba lé lórí wọ́n ti fẹ́ máa pín orílẹ̀-èdè yẹlẹyẹlẹ o àti wípé wọ́n ti fẹ́ sọ di wípé ẹ̀yin kẹ́ ẹ ṣe òfin tiyín lọ́tọ̀ káwa náà ká máa ṣe òfin tiwa lọ́tọ̀ tàbí ẹ̀yin ẹ máa sọ̀rọ̀ tọ̀dọ̀ yín kò bá ẹ̀sìn tiwa mu. ọ̀kan lára àwọn àáfà kódà a ò lè pè wọ́n ní ọ̀kan wọ́n fẹ́ẹ̀ tó méjì sí mẹ́ta tí wọ́n máa ń sọ irú ọ̀rọ̀ yìí pé ẹni tó bá fi ẹ̀sìn Islam sílẹ̀ ìdájọ́ rẹ̀ ni kí wọ́n pa onítọ̀hún. ẹni tó bá lóun ò ṣe Islam ma fẹ́ yapa sáwọn mùsùlùmí wọ́n pa ni o. ṣé lóòótọ́ ni bẹ́ẹ̀ Islam pé ṣé bá tẹ̀ bá jẹ́ mùsùlùmí wọ́n wá fún kóun ṣe Islam wọ́n ní kí wọ́n pa bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè tó jẹ́ ti Islam bẹ́ẹ̀ ẹ wọ́n ní ó ṣòro gbọ́dọ̀ kèfèrí ó ṣe gbọ́dọ̀ ṣòro gbọ́dọ̀ nù ìgbọ́dọ̀ ṣòro torí pé kèfèrí ni sáfù rẹ̀ láìfẹ́ kèfèrí. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. ṣé freedom of speech tá a ní ní Nàìjíríà ṣóun náà ló fà á káwọn kan máa ní bí ẹnìkan bá fi ẹ̀sìn kan lẹ̀ lọ sínú ẹ̀sìn míì dandan ni kí wọ́n pa irú ẹni bẹ́ẹ̀. lẹ́nu oṣù mélòó kan tá a dìbò yan ààrẹ Bọ́lá Ahmed Tinubu dé orí ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wa yìí a rí fọ́nrán kan tí ààrẹ sọ pé àwọn ò kí ń wo social media mọ́. òun ni mo ṣe wá sọ pé ṣé kì í ṣe àìmáma wo social media president wa yìí ó máa dá ọ̀pọ̀ wàhálà sílẹ̀. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. ká fi ẹ̀sìn kan sílẹ̀ lọ ṣe ẹ̀sìn míì ṣe wádìí kí wọ́n pa irú ẹni tó bá ṣe bẹ́ẹ̀. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ọba ẹ má jẹ́ kí a fi ọ̀rọ̀ ẹnu wa dá wàhálà sílẹ̀ ìyẹn lórílẹ̀‐èdè Nàìjíríà yìí pàápàá jùlọ ní apá ọ̀dọ̀ àwa Yorùbá àwa ọmọ kóòtù òjìrè. ṣé òfin orílẹ̀‐èdè Nàìjíríà yìí ṣé ó lójú ẹni tó mú àbí ká ní òfin Nàìjíríà àwọn ẹ̀sìn kan ló fẹ́ fọ̀ kò fẹ́ fọ̀ àwọn ẹ̀sìn míì bí kò bá ṣe bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ yìí ká tiẹ̀ wá gbà pé ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọn ò bá kí ń gbọ́ àwọn ọ̀rọ̀ tí àwọn ènìyàn yìí tí wọ́n máa ń sọ ní ọ̀tún àti ní òsì ṣé àwọn tó ń bá wọn ṣiṣẹ́ papọ̀ ṣé wọn kì í gbọ́ ni. wọ́n ṣàǹsọ wípé olórí méjì ò lè wà nínú ọkọ̀ tó lórí méjì bá wà nínú ọkọ̀ ṣó lè rọgbọ tí ò bá rọgbọ kí ló fẹ́ ṣẹlẹ̀ nítorí pé fìtínà ńlá lélẹ́yìí tó lórí méjì bá wà nínú ọkọ̀ yẹn ò lè rọgbọ bí ò bá wá rọgbọ ìjẹ́ ṣé fìtínà ò dé. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube.